Ogun lùtù àdúrà lélẹ́yìí o. Tí ibi ogun ayé ni wọ́n ti pilẹ̀. Sọ̀rọ̀ wẹ́ sọ́kẹ̀. Olúwa, ta ló fi àwòrán mi ṣiṣẹ́ ibi? Àwòrán mi níwájú òòṣà. Olúwa, fi ọwọ́ agbára ńlá rẹ gbà á jáde fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ òdì lórí àwòrán mi. Ó takoko ọwọ́ ọ̀nà Ọlọ́run fẹ́ mú yín nínú àdúrà. Àkànṣe àdúrà lọ́wọ́ ogun. Olúwa, gbà mí lọ́wọ́ ogun ìdílé tó ní mi ò ní lọ. Olúwa, yọ mí nínú ègún ìdílé tí mo wà. Ọkọ̀ àdúrà lélẹ̀ ìgbà lórí ogun ìdílé wa. Olúwa, kí lọmọ mi ṣe tá a fi gbé sínú ìgbèkùn ayérayé o? Ọlọ́run àpọ́stélì Ayọ̀ Babalọ́lá o, ó yẹ yọ jáde kúrò nínú ìgbèkùn ayérayé tọmọ mi wà. Ẹnu ọdún sídìí yìí, àkànṣe àdúrà lọ́wọ́ ogun. Ó ti jáde báyìí. Marketed and distributed.